tá ń sọ rèé o ọ̀rọ̀ ti di bóòlù ọ̀yá mi o wọ́n ti fọ́ gbogbo gíláàsì mọ́tò ẹni orí yọ ó dilé wọ́n ti di gbàgbós wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ Yorùbá ní Kwara àwọn gbẹ wọ́n ti bà gbẹ jẹ́ bàbá gbọ̀ tún ìyá gbòsì ó dọ́lọ́mọ òbó ọmọ mọ́ àwọn èèyàn mọ́bí táwọn ọmọ wọn wà mọ́ àìmọye èèyàn wọ́n sun àìmọye dúkìá wọ́n ní káwọn Yorùbá fi ilé àwọn sílẹ̀ ara tó dàdí ẹmọ Ìgbòho Òòṣà ń sọ fún akọ́lé lẹ́yìn wọ́n láwọn kan wà ní ara Kwara State tí wọ́n ti yọ gbogbo bí wọ́n já tí wọ́n ta mìíràn àti ta ọgbẹ́ ni wọ́n já wọ́n kó ń bẹ̀ wọ́n kó nǹkan gbogbo ẹ̀ sẹ́tìrì wọ́n ti ṣẹ̀ṣẹ̀ra bàgbó gbogbo ẹ̀ fún àwọn ọmọ Yorùbá wọ́n ti fa ọgbẹ́ já ní Kwara State pé kí wọ́n kúrò nílùú àwọn. gbòskéèlì wọn wọ́n ti bá ọgbẹ́ ṣé wàá rí ara tá à ń pariwo pé kàfẹ́ kan dá dúró lélẹ́yìí fọ́ gbogbo gíláàsì mọ́tò rẹ̀ oníkàlùkù mọ tá a bá jà tá a fogun túká kálukú àmọ́ ọmọ yẹ wọ́n ti fọ́ ọgbẹ́ wọn bá nǹkan wọn jẹ́ wọ́n ní wọ́n pa àwọn èèyàn yẹn ní ẹ̀yà bàrùtí n tá a gbọ́ ni wípé wọ́n náà pẹ̀ nìkan ní nọ́ọ̀fì òun ló dá wàhálà yìí sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o wọ́n náà bọ́ sórí ayélujára ó pe àwọn bàrùtí ẹ̀yà bàrùtí ló kù wọ́n ní ẹranko pé ẹranko ni wọ́n kí ni wọ́n ṣe fún wọn lẹ́ranko àmọ́ ilé kó wọ́n sún yẹn o ṣé kò sí agbófinró nílùú mọ́ ni gbogbo nǹkan wọn bàjẹ́ ṣé kò sí àwọn tí wọ́n lè fẹjọ́ wọn sùn mọ́ ni wọ́n ní káwọn Yorùbá kúrò nílùú wọn ò lé wọn kí wọ́n jẹ́ kí wọ́n mú ẹ̀mí wọn kúrò wọ́n kàn án kódà owó tí wọ́n gbó kalẹ̀ náà lọ́ọ́ fi rajà wọn kó gbọ́ ẹ̀. wọ́n bà dúkìá jẹ́ láyé ọ̀wọ́n gbogbo nǹkan wọ́n ti fọ́ gbogbo gíláàsì mọ́tò. wọ́n múlé látàkó fi ń ṣe mo fídíò yẹn lẹ máa wo a máa ṣó fídíò yẹn fún yín. wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́. wọ́n bà dúkìá yẹn jẹ́ ẹlòmíì ti ní BP o wọ́n bàjẹ́ wọ́n ti fọ́ gbogbo ẹ̀. interest ẹlòmíì san ó jẹ́ kí BP ẹlòmíì hàn tẹ́lẹ̀ wọ́n wá jáde wá dé ó wá gbogbo dúkìá ìlú ṣọ́ọ̀bù yẹn wọ́n ti sún kọjá. ọkọ̀ alájìrà yín mi. ẹ̀rọ àwọn ilé tó fáìn ilé ńláńlá tí wọ́n táwọn ọmọ Yorùbá rì mọ́lẹ̀ bẹ̀ wọ́n kọ́nà sí gbogbo ẹ̀. wọ́n ní nọ́ọ̀fì rí sọ̀rọ̀ tán ó méré ó di Ìbàdàn ó sá lọ ó escape sísun tàbí pípa ó escape jungle justice ó pẹ̀lẹ́ máa rí mo kàn ní kí yànnà náà fún yín ká tó wọnú agbami ètò ni ó escape jungle justice. ní alájìrà yín mẹ́rin. a jẹ́ wípé wọ́n já wọ́n ti bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀ fáwọn ìyá fàdí bẹ́ẹ̀ àbákọ́ máa ń sọ ẹ ti bàtàn ni wọ́n máa rí. ṣé tọmọdé bá ṣe mọ̀. òun wá jẹ àwọn àbàtàn mú bẹ̀rẹ̀ àrò bákọ́ ló ń sọ. ó sá kú ò ṣé agbófinró ò lè wà nọ́fì wù tó fi di pé ẹ wá lọ máa wò Yorùbá tó ẹ kó dàkẹ́ ẹ kú ò nílùú wa ẹ kú sọ́pẹ́ ilẹ̀ nílùú wọ́n kú ò nílùú yín ní ìdìpá àdúgbò sunlé gbogbo ilé wọn bàjẹ́ bọ́sikọ́tà ní fúláàtì. sáwọn tẹ́lẹ̀ kẹjọ máa pẹ́ lélẹ́yìn ẹ fẹ́ Yorùbá nation kò sí wàhálà ẹ wá lọ wò ó èmi kúkú sọ kò sẹ́rì kò sọ̀rọ̀ ni kò sọ̀rọ̀ kò sẹ́rì ẹ wá lọ bóyá jẹ́ mi ò tẹ́ ẹ wo I don't want to say anything because this is getting out of hand it's getting too much ṣí o ẹ̀yin bàbá wa ẹ ṣiṣẹ́ papọ̀ o Tinubu my main well fún ilẹ̀ Nàìjíríà o but Tinubu bá bọ́lẹ̀ kí ló máa ṣẹ́kù what will be our fate ẹ wo ẹ jẹ́ ká lọ agbami ètò kẹ́ wá lọ wò ẹ ṣeun Yorùbá mo dẹ̀ sọ́jọ́ kìíní àná pé a fèsì bá a ṣe ń bá a lọ yìí tí àwọn àgbààgbà wọn tí wọ́n bá dìde kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ara wọn wọ́n fi pátì lẹ̀ èmi ni PDP èmi ni LP èmi ni SDP kí wọ́n fi gbogbo ẹ̀ sílẹ̀ àti APC kí wọ́n pawọ́pọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà Yorùbá a fèsì kíyàn Yorùbá má di ìran tí ó mọ̀ tẹ̀lé màálù kiri nínú igbó Elédùmarè ò ní jẹ́ àwọn bàbá wa tí wọ́n ti lọ tí wọ́n jagun wọ́n á padà gbé àwọn bàbá wa yìí ní ìdìde wọ́n á mọ èyí tí Sunday Adisa ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n á mọ èyí tó ń ṣe ẹ jáwọ́ àwọn fídíò sí yẹn Ọlọ́run ṣàánú fún wa ó ní agbára má jẹ́ àṣírí ó má jẹ́ àrùn tó tẹ̀bí bá ń pọ̀nà ó ti lẹ́tì tẹ́wà wọ́n lé Yorùbá nílùú ìran aládé ó ṣọ́ọ̀kì èmi náà ẹja wo bó ṣe jẹ́ ẹja lọ. ṣẹ́ẹ̀rì ẹ̀rọ dìde wọ́n kàn án kódà owó tí wọ́n gbó kalẹ̀ náà lọ́ọ́ fi rajà wọn kó ẹ̀kẹ́ wo wọ́n ṣe fún wa gbogbo olú ọ̀rọ̀ gbọmọ́ o ẹ̀kẹ́ wo mo ti sun gbogbo dúkìá ṣẹ́ ń gbọ́ gbogbo dúkìá wọn sun náà ẹ wo ọkọ̀ yẹn wo mo ti dáná sọ́kọ̀ yẹn o ṣẹ́ gbọ́ ẹ wo
Mbo, wọ́n fi àjẹ́ lónìí, wọ́n lé akó lù ní o. Ẹ wo, ìkàndá ni gbogbo kí ni èsì ń ṣẹlẹ̀. Hello, it is happening here live, Chikanda. This thing have becoming serious. They are burning houses, burning Yoruba houses, fighting everywhere. Live this morning. Occurring this morning. It's happening this morning live. Chikanda is in danger. Ọkọ̀ alájìrà ẹ̀mí ni wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ yìí. Ẹ wọlé bó ṣe fine ti bà gbogbo ẹ̀jẹ̀. Any smart tí wọ́n máa bá dúkìá jẹ́. Ìyá Fáìdì. Wọ́n máa pààyàn ni. Bẹ́ẹ̀rẹ̀ àbákọ́ mọ̀ sọ. Ẹ ti bàtọ̀ ni wọ́n á máa rí. Òun wá jẹ àwọn àbàtọ̀ mú bẹ̀rẹ̀ àrò. Bákọ́ ló sọ. Àwọn náà ti ń ṣèdè wọn. Ìran Yorùbá ń lọ díẹ̀díẹ̀ ni. Ilé alájìrà ẹ̀mí ni. Ilé alájìrà ẹ̀mí lẹ̀ ń wò yẹn o. Ilé wọn ni. Gbogbo ilé wọn wọ́n bàjẹ́. Sọ́rọ̀ ẹ̀sìn nílé, ṣáláàjì kọ́ ni. Bọ́sikọ́tà ní fúláàtì ní gbogbo ẹ̀ wọ́n bàjẹ́ o. Alájìrà ẹ̀mí o. Ẹ bá sọ wípé tó wà lẹ́yìn ìṣọ́rọ̀ ẹ̀sìn. Ẹnu ń bú ṣìláàmù. Wọ́n fẹ́ yín ìlú ẹlẹ́ǹdarin. Tẹ́ bá dàtà ló fẹ́ bá yín gbé. Wọ́n lé wa ń lé Haúsá tún lé wa ń lé Yorùbá bí Kwara òun ṣe lé Yorùbá mọ́ ni. Inú ilé yìí ó dà wọ́n mọ́jú fún wọn. Tòràgà lélẹ̀. Ogun táwa fojú rí. Tọ̀kadà ló tún fọ́ sún. Ogun ta rí lónìí. Àgbọ̀dọ̀ rí mọ́. Ogun táwọn fojú rí. Kámẹ́rà táyà ò lè rí post. Ogun tá a rí nísìn àtún gbọdọ̀ rí mọ́. Bí èsì Ọlọ́run. Ní Alájì Yusuf ni o. Ní Alájì Yusuf Ọlọ́run. Ní Alájì Yusuf náà ti jó yẹn náà. Alájìrà ẹ̀mí Alájì Yusuf. Ẹ káàárọ̀. Ṣé bẹ́ẹ̀ ń wo ọ̀gọ́ dìbò lọ yá mi? Àwọn ọ̀kadà wọn lẹ́wọ̀n ní kọ́tà yẹn pé wọ́n kò gbà wọ́n ọ̀kadà wọn dáná sí gbogbo ẹ̀. Yìí sì ń sọ láti ìjẹta, kò sí ẹni tí ó sùn nílé. Tí mú ọmọ kékeré báyìí, àwọn àgbàlagbà ni wọ́n jáde wọ́n ta ọmọ kékeré. Báyìí pé gbòòwò ni. Ó sábà bò. Wọ́n jó màsínì nínú. Ó sábà bò ó kẹta máa jáde ṣáà. Ọlọ́run jẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọkọ mi ń lé. Wọlé ṣé ò jìnnà. Tí ò sí nǹkan kan nílùú tí ìlú le kókókókókókókókó. Ọlọ́run. Tọ́ bọ́lá ń ṣe kádàrá àti máṣíìnì yìí ni wọ́n sì ké wọ́n kéèké máṣíìnì yìí pé kí wọ́n gbé wọlé. Ẹni tí àwọn bàtà tí ń.
ti gba dúkìá ọmọ Yorùbá jẹ́ nìyẹn. Dúkìá yẹn ó bàjẹ́. Wallahi fídíò náà máa. Ogun ò dàbí yẹn. Bẹ́ẹ̀ ni kò rọ̀ bí ẹ̀kọ́, Ọlọ́run má jẹ́ arógun. Awuyewuye kan ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìbàrùbá, Barutain local government, KWARA state láti bí oṣù mẹ́ta. Èyí tí ó mú kí àwọn Ìbàrùbá àti Yorùbá kí àìgbọ́yé ó mọ́ wà láàrin wọn. Tí àwọn àgbààgbà ìlú Ṣakí tí wọ́n sì ti dìde sí ọ̀rọ̀ náà láti lọ sí ọ̀dọ̀ àwọn emir láti paní ọ̀rọ̀ náà àti jókòó àlàáfíà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí egbò rẹ̀ ò tí ì jiná tán. Lénìí ọjọ́ 14 oṣù kínní ọdún 2024 tá a wà yìí, wàhálà mìíràn tún bẹ́ sílẹ̀ tó jẹ́ wípé odidi àwọn dúkìá àwọn ọmọ Yorùbá èyí tí wọ́n rì mọ́lẹ̀ ní ìlú Chikanda ni ó di ohun tí wọ́n ń sun níná tí wọ́n sì ń bà á jẹ́. Àyí ló fà á tí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Kwara láti pé kí wọ́n bójú àánú wa wọn, torí pé ọmọ Yorùbá pọ̀ níbẹ̀, pàápàá jùlọ àwọn ọmọ Ṣakí wọ́n wà ní àwọn ilẹ̀ Ìbàrùbá tí wọ́n sọ̀rọ̀ ajé. Kí a fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ kí àwọn alágbára kí wọ́n dìde ìrànlọ́wọ́ sí wọn níbẹ̀, Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n sílé wọ́n lọ Ṣakí wọ́n lọ rajà ní ẹ̀kọ́ mẹ́. Ọkọ̀ wọn wá ti ṣubú kẹ́lẹ́ pé yìí rí lókè tó fi ti ṣubú, kí ṣe wọ́n lókè ní tó fi ti ṣubú. Live Barabas versus Yorubas Chikanda Basan Namami this Friday. Take a drumbara, gunshots everywhere. Sanoye ham seriously. Ham so serious. Take a live life. Sanoye Mwam Chikala right now. Batombu Kayoru. Anybody ní bọ̀tánsì àgbákò ó dìgbà tó bá di wípé gbogbo ẹ̀fọ́ lójú tọ́bi ìwọ bá rí ta léètì fún wọn bọ́tà. ẹ̀bẹ́ rí wọn àwọn ilẹ̀ ń wò yẹn Bàrùtí Bàràbá wọ́n ń ṣí wa ká. Ọ̀nà wọn ti ṣá wọn ládàá ó ṣe gbọ́. Wọ́n ní wọ́n ti ṣá wọn ládàá o. N ta tún mú wá láàárọ̀ ta tún ọmọ Yorùbá tún rí nìyẹn. Barutain Bàrùbá kinní kan ní Kwara state. Ṣé lóòótọ́ Yorùbá kọ́ ló ní Kwara? Ẹ wo bí dúkìá àwọn ọmọ Yorùbá ṣe ṣòfò. Ẹ wo lé owó olówó iyebíye. Ẹ wo bí wọ́n ṣe bà àwọn mọ́tò jẹ́. Wọ́n ṣàwọn kan ládàá, a lè máa ṣọ́ àwọn yẹn fún yín. Torí wàhálà ní YouTube àbí Facebook, a lè ṣọ́ àwọn yẹn fún yín. Ó lágbára ó lẹ́tìkẹ́ báyìí. Ibo ni wọ́n fẹ́ lé wa sí? Ta ló ní Kwara state? A ní kó dẹ̀ pín wa lọ́tọ̀ọ̀tọ̀. Tó fẹ́ pa àwọn Barutain náà ló ní, let them live in peace. Let us leave that place for them. They are Barutain, they own their own land. Ẹ jẹ́ kí wọ́n dúró sí ìlú wọn. Kí àwọn ọmọ Ṣakí lọ Ṣakí. Wọ́n láwọn àgbàgbà Ṣakí wọ́n ti lọ bẹ Emir Kwara state. Gbọ́ nǹkan kan. Local news ò ní gbélé fún yín. Wọn ò ní gbé fún yín.
adẹ̀ ní adádúró ẹni a máa dádúró ṣé ẹ ráyè wa lóde báyìí ṣé ẹ ráyè wa bí ọmọ Yorùbá ẹ ráyè wa bí ẹ̀yin àgbàgbà Yorùbá ẹ ráyè wa bí ẹ̀yin tẹ́ ń ṣayé ẹ̀yin játijàti ẹ ráyè wa bí ibo gangan ní ilẹ̀ wa ọba Benin bọ́tà ń jọ ó ní Benin ló ní part of Lagos State yọpọn yọrin jápa ìyẹn àkọ́kọ́ ń rò níjọ́ wo ọtún láwọn kan tún jẹ́ báwùtì. We have many languages in Nigeria. That I understand the languages ara wa gan. Why tan kan tó ní kálukú ò lọ nlu ẹ̀. Why ta do láyé wa. Ko ẹrú mọ rẹ̀ lẹ́rú kí wọ̀fà mọ rẹ̀ ní wọ̀fà. Kí joyè má ṣe bí ọba. Tá bá dúró láyé wa, èmi believe pé a lè ṣòwò pẹ̀lú ara wa. Tá bá ti fìjà túká. Tá fogun túká, ẹgbẹ́ táwọn ìyá yẹn sọ pé ogun tó ti jà àwọn yìí. Olómọ káwọn jẹ káwọn ríru ẹ̀ mọ́ ẹwà àwọn ọ̀kadà àwọn machine yẹn ó kéré pọ̀ ọ̀kadà yẹn kan wọ 200,000 if not more than that àti ẹ̀jú bẹ́ẹ̀ lọ. Now àwọn ọ̀kadà yẹn sì ẹlòmíì installment ló gbà tó ń sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ẹlòmíì kọ́múlé láńtà owó alájẹmọ́sùn owó lápùlẹ̀ lómi fi kọ́lé ló fi ń ṣòwò. Yorùbá ṣé kan tí máa ṣe wá báyìí ẹ yẹ kí n kà síta fún yín. Wọ́n ní communal crisis cause injured houses set ablaze in Kwara State. A bloody clash between the Yoruba and the Batonu people at Shinkada in Barutin local government area of Kwara State has claimed the life of scores of people, while several houses were also set ablaze at the weekend. Ǹjọ́ Jímọ̀ ló ṣẹlẹ̀ o. Àìmọye ẹ̀mí ló bọ́, àìmọye dúkìá ló ṣòfò. Vanguard reliably gathered that the recent crisis was allegedly orchestrated by one Nafiu Amuda of Yoruba extradition who circulated an offensive and provocative audio on social media abusing the people of Barutin, their host community, and calling them animals and all sorts of names. Ohun tó dógúnlẹ̀ náà ni o. Wọ́n ní Nafiu kan tó jẹ́ ọmọ Yorùbá ló pe àwọn Barutin ní ẹranko lórí social media. They are there to see ibi tí wọ́n ti pa àwọn èèyàn kan ní ẹranko àbí bueno ìyàwó Buhari náà torí pé wọ́n pè pò sanra tó lọ tìyàn mọ́lé. But they are not there to see wípé tálíkà ẹgbẹ́ wọn ló pè wọ́n lẹ́ranko ìyún tí ìjọba fi wọ́n ṣe gan ó ju ẹranko lọ. Ní sù tẹ́ bá lọ wo ẹranko ní sù iná wà ní sù fún ẹranko láti fi live. Oúnjẹ wà ní sù fún ẹranko láti jẹ. Ǹjẹ́ àwọn nǹkan báyìí wà fún ọmọ èèyàn láti rí ní Nàìjíríà tí tálíkà wa ń bá tálíkà jà. Àwọn olówó yẹn náà rí sọ. Wọ́n ní àwọn tálíkà tẹnu wọn kò. Wọ́n ní the only thing táwọn ní ni pé tó bá ti pa fẹ́ fi ìyà jẹ tálíkà ẹnu àwọn máa ń kò ní. Táwọn bá fẹ́ kówó jẹ ẹnu àwọn máa ń kò ní. Wọ́n ní the only thing táwọn ní nìyẹn. Ṣùgbọ́n ẹnu Yorùbá ò kò, ẹnu Yorùbá ò dẹ̀ lè kò láíláí. Ẹnu tálíkà ò kò. Even ẹnu Yorùbá, ẹnu Yorùbá ò kò. Adéyẹmọ Sunday Igboho ṣá ó ti ṣiṣẹ́. Ẹnu Yorùbá mọ̀ kò títí láíláí lọ ni. Fábàdà ẹnu Yorùbá máa kò títí láíláí lọ ni. Ẹ fẹ́ gbọ́? Kábíyèsí Ọlọ́run. Ẹ já kà síwájú. He was allegedly to have escaped to Ibadan immediately after the audio started generating controversy to avoid being lynched by angry Barutin people. Immediately tó ti sọ̀rọ̀ ló ti sá lọ sí Ìbàdàn. Kó má bàa pa, má bàa lynch ẹ̀. Kó bàa dáná sun by Barutin people. Ẹ dákun, ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni? Èèyàn pè ní animal. Àìmọye ebútábú Tinubu, bàbá de shit, bàbá de ó de pampers, ó de kọ́mú, ó de gbogbo ẹ̀. Ṣé òfin Nàìjíríà sì ni wípé tí nǹkan bá ti bú èèyàn kan pé ó bú mi mo bú ẹ kò sí ọlọ́pàá? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n useless àwọn ọlọ́pàá Nàìjíríà tó ni? Ó bú mi mo bú ẹ.
even lórí íńtánẹ́ẹ̀tì ó bà mí lórúkọ jẹ́ mo bẹ̀ lórúkọ jẹ́ a sì ń gbéra wa lọ sí kóòtù a sì ń búra wa padà so ó búyàn sí ó pè é lẹ́ranko and all sorts of names tó bá wù kó tiẹ̀ pè wọ́n ṣé ọlọ́pàá ò sí nílùú ni ṣé wọn ò lè sú àwọn fámìlì ẹ̀ ni ó yẹ àwọn tí wọ́n wá pàǹsìn ṣáwọn yẹn máa wá jí láti wá nu orúkọ tó pè wọ́n pé ẹranko níyìn o láti wá nu kúrò lára wọn àwọn dúkìá tó ṣòfò yẹn nísìn ṣáìmọye èèyàn ò lè ní stroke ẹni tó ti wà hypertensive tẹ́lẹ̀ ṣé kò lè kú torí ìrònú ti wà lára ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ ṣé kò lè yí sí nǹkan mi fẹ́ lòmíì kò lè di stroke fọ́mọ ẹlòmíì ẹ jẹ́ máa ṣe làákàyè ká tó máa ṣe nǹkan ká máa rorí ká tó máa wà torí ìwà yìí sì ìwà pé ẹnìkan bá sọ kí nìkan báyìí ó ti di pípa orí íńtánẹ́ẹ̀tì yìí la wà tí àwọn olóṣèlú tí wọ́n ti fi ra wọn wé ṣe ń dé gbogbo tó wá máa gòkè kí ẹ lè bá tètè débi tó ń lọ gbogbo ajá tó bá ń gbó kọ́lé yẹn máa ń lẹ̀kọ̀ mọ́ yìí tó bá fẹ́ fi full stubborn tó fẹ́ lẹ̀kọ̀ mọ́ wàá fọwọ́ òfin tọ̀ ọ́ look at this tí wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ tóun sọ yẹn ìdájọ́ ọ̀rọ̀ tóun sọ yẹn pé òun bú yín òní ikú he quickly ran and escaped to Ìbàdàn ẹ̀ẹ́dẹ̀ ṣọkúdé àbíkẹ́ lọ sọ fáwọn ọlọ́pàá ẹni yìí pé wà lẹ́ranko lórí íńtánẹ́ẹ̀tì o káìmọ̀ tẹ́ wọ́n bá wa ṣe fún bí ẹ bá wa mú ní o ẹ ṣe yẹn ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọnà sílé àwọn Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní sunlé àwọn Yorùbá ẹ bẹ̀rẹ̀ sí ní pa àwọn Yorùbá Ọlọ́run o àdìsọ ọmọdé yẹmọ Ìgbòho ṣá ẹ pé orúkọ ẹ jáde wọ́n bá pé Ìgbòho ní àwọn ọ̀dọ́ àti jáde sí wọn ọmọ aládìkún ò ní ṣubú dànù ò ní ṣìṣe o Elédùmarè ń gbọ́ ò ní dààmú àti gbogbo ẹni tó dúró fún ìran Yorùbá lótìtọ́ àti lódodo ẹ já máa kà síwájú sí A source who craved anonymity in an interview with a Vanguard correspondent late Sunday, that's Aliano, said the build-up of the clash started 3 days ago. Àti bí ìjàta nothing pààyàn. Nothing sunle. Okay. When some Yoruba people arising from heated debate about the controversial audio attacked Barutin people who were returning from their farms. Wọ́n láwọn Yorùbá náà lọ attack wọn. Àmọ́ page tí mo ti ń kà fún yín. Page Barutin ni. Kò sẹ́ni tó máa fún ní ọkọ́. Torí Vanguard ò gbé bẹ́ẹ̀. Mo máa kà fún yín ní bíbí yìí ni. Tó bá fún wèrè lọ́kọ́, bó ló máa roko sí ọ̀dọ̀ ara ẹ̀ ló máa roko sí. Wọ́n ní àwọn kan tó ń bọ̀ láti kíní. So ọmọ Yorùbá sọ irú ọ̀rọ̀ yẹn sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin náà ẹ dájọ́ o tẹ́yàn wá bá rojọ́ èèyàn wá kọ́ ló máa dáa. Another ọmọ Yorùbá dẹ̀ tún wá lọ Yorùbá àwọn àyíjàjà fọ́ lójú. I am not trying to judge or to be sentimental. I am not doing that. But mo ti ka kíní, mo ti ka ìkejì. Torí ẹ̀ máa come across here. On the internet, like ma fi èdè tiwa náà analyze ẹ̀ báyìí. Bí so possible ṣá. Ṣé Yorùbá máa wúrú wà yẹn ṣá? Ká lọ dóde yàn lọ́nà oko. Ẹ járo. Àwọn wo ni wọ́n ń ja ìjánu oko? Àwọn tó máa lọ dóde yàn lọ́nà oko tó máa lọ pààyàn mọ́ nú oko. Tẹ́ bá ti wọ́n bá wa kọ sí comment section. Ẹ bá wa share video yìí. Ẹ bá wa pín káàkiri, ẹ má bá wa thumb up. Ẹ bá tẹ́ bá wa tẹ love or like button. Kò ná yín ní nǹkan kan, kò jẹ́ data yín. Wọ́n charge yín lówó fún. A kò fi jẹ́ kí show yìí kó rìn ni. Ká àwọn Yorùbá lè bá mọ̀. Because the more tẹ́ bá ti tẹ love and like but tẹ́ bá ń comment. Kó dà bẹ́ comment, tẹ́ bá ti ń wé máa comment. Èyàn kan lè comment 10. Èyàn kan lè comment 20. Ń tẹ́ bá ti ń rí, ẹ máa kọ àwa náà wá ń ka comment. And the more tí comment yẹn bá ń lọ, the more táwọn YouTube, Facebook tó máa dá sí táwọn máa share tí àwọn brothers àwọn sisters yín tí wọ́n plan láti relocate lọ sí Barutin tí wọ́n mọ̀ pé no go area ni táwọn mommy wa àwọn daddy wa tí wọ́n plan láti relocate lọ sí Barutin wọ́n mọ̀ pé táwọn gbọ́dọ̀ dé ni kíni abẹ́ni lórí
agbanilétí ọmọ ẹpọ̀n ojú dànù kí ló tó yẹn ó bú mi wo bú ẹ ó ṣe wá di pé à lọ sunlé tí ó bá dẹ̀ mo dẹ̀ believe pé mi mọ̀ tí yín o that's my opinion mo believe yìí pé tí ò bá jẹ́ wípé wọ́n ti ń sun àwọn èèyàn tó bá bú wọn tẹ́lẹ̀ bàrùtí page mo ti ń kà fún yín tó bá pé wọ́n ti ń sun àwọn èèyàn tí wọ́n sun dáadáa tó bú wọn tẹ́lẹ̀ àbí wọ́n ti máa pa àwọn èèyàn tẹ́lẹ̀ mo sure pé bọ̀bọ́ tí ó bú ọ tó sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì yẹn kò ní sá lọ sí Ìbàdàn òun náà kọ síbẹ̀ ó ní to avoid being lynched kí wọ́n bá sún àbí kí wọ́n bá pa ìjà kà síwájú. He also claimed that it was the retaliatory attack by the Barutin people on Saturday morning that escalated to burning of houses with no fewer than 7 people severely injured. Tí paper bá sọ fún yín pé 7 people ló ṣe léṣe ìtawà gan rí gan ojú 7 people lọ ṣùgbọ́n àlè máa ṣọ́ ẹ̀jẹ̀ torí íńtánẹ́ẹ̀tì. Several houses were burnt. Hey! And more than 7 people were injured. Meanwhile, the TIC chairman of Barutin local government has mobilized the security to wade into the situation to ensure that calm and normality return to the crisis area, he said. Listen. Chagba. Now, until the calm and normality kó padà sílùú. 7 people injured. Tari àwọn Yorùbá ni. Ọmọ Gàmbàrí kan àbọ̀ ọmọ Barutin tí wọ́n ṣe léṣe. For how long do we continue this way? Yorùbá ló ń ṣe dáadáa lókè òkun. Yorùbá ni wọ́n pa Nàìjíríà. Yorùbá ló pọ̀jù tí wọ́n ń jí gbé. Ẹ̀yin àgbàgbà lẹ̀ Yorùbá. Ẹni Yorùbá Wuyi Túndé. I have been saying this. I am saying it now. And I will continue saying it. Even during election. I do call Bola Tinubu a smart man. Ẹni tí ó bá dùn mọ́ kó lọ jẹ sódà. I will continue calling him a smart man. He's not a perfect man. There's difference between smartness and perfect. Tinubu is not perfect. No man is perfect in this world. But I grew up with that. I know him as a smart man, as a smart young man when I was kid. Now, he grew up to be smart Baba. Baba that have a child that told you. Yes. I am not here to defend Tinubu. I want Yoruba nation. But all this our Baba, Baba wa, wo LP, APC, Elugini kan, despite all these things, Tinubu ṣe, tó bá bọ́lẹ̀ lórí àga, tó bá bẹ́lẹ̀ lórí àléfà, ẹ̀yin ọba, Ààrẹ Gani Adams, ẹ̀yin differences ní sẹ́gbẹ́ kan. So Tinubu bá bọ́lẹ̀ lórí àléfà, ó dàbò lọ́dún 15 níbẹ̀, which is not possible. Lẹ́yìn ọdún 4 yìí nísìn, àwọn tí ò tẹ́lọ́rùn gbogbo tó ń ṣe yìí, wọ́n á ní kó bọ́lẹ̀. Tó bá tún wá lọ bra Canada, ó ṣe kíní kan ní, fraudulent ní, igbá ní, àwo ní kòkó bá wà ṣàṣùn ní, kódà kó lọ́dún 8. Tó bá bọ́lẹ̀, gbogbo tó ń ṣe yìí kò ní gba ìṣẹ́jú kan, wákàtí kan, ọjọ́ kan, ọ̀sẹ̀ kan, nínú oṣù kan tàbí ọdún kan kí wọ́n tó fọ́ gbogbo ẹ̀ lójú padà. Then Nigeria will turn back, reverse the motor Nigeria máa fi rìn. Àwa reverse padà sẹ́yìn sí 0 level. Ó wà ńbẹ̀ náà wọ́n ṣe ń pààyàn. Wọ́n sì ń jiyàn gbé. Why tí ẹ̀yin àgbàgbà tí ẹ ṣiṣẹ́ pẹ̀lú Tinubu? Tí Tinubu náà ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀yin àgbàgbà yìí, kẹ́kọ̀ọ́ wa kò lóko ẹrú. Ẹ̀wọ̀n Sunday Adéyẹmọ Ìgbòho ṣe. Ó dàbí ọ̀rọ̀ inú Bíbélì ni, tọ́nà fẹ́ mú ọba nídìílé Jésè. Ẹ mọ iye tó wà nílé Jésè. Jésè bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ ẹ̀ jáde pé abẹ́lé wọ́n ló tì. Ta ló wá kù?
ọmọ kínkínní tó kù inú oko ló wà ó ń dẹran lọ́wọ́ ni wọ́n ní kán lọ mú wá ó náà padà fi jọba lásìbọn ọ̀run lé Jésè wọ́n ṣe pè ní gbòǹgbòdílé Jésè gbòǹgbòdílé Yorùbá gbòǹgbò ilẹ̀ Yorùbá ní Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tẹ́ ẹ̀ bá mọ̀ yín bàbá wa kẹ́ lọ mọ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ tó ní làákàyè ló pọ̀ nínú yín ọlọ́gbọ́n olóye nìran Yorùbá ẹni ayé ń fẹ́ ẹni Elédùmarè yọ́nú sí ilẹ̀ àlùbáríkà nílẹ̀ Yorùbá wá ìtẹ́ ìpèrè yín pọ̀ ẹ pé àwọn àti ọ̀dọ̀fínú yín Tinubu, you are trying, you are doing well, you might mean well bẹ́ẹ̀ báwo la ṣe máa ṣe kẹ́ forí korí kẹ́ fi kùn lukùn Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà yìí gbòǹgbòdílé ilẹ̀ Yorùbá ni Ọlọ́run ló lọ fàyọ níbì kan fún wa. If God just brought him up from somewhere, yes, and he's here now láti ṣí ojú gbogbo wa yìí which mo mọ̀ pé ẹ̀yin bàbá wa náà ẹ mọ̀ ohun tó ṣe. You know what he has done. Ẹ mọ̀ pé òótọ́ láti Sunday Adéyẹmọ dúró fún. Ìgbòho Òòṣà ó ṣiṣẹ́ takuntakun fúnlẹ̀ Yorùbá òun tẹ́ ẹ̀ lè sọ ló sọ tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà wọ́n ní ọmọ kékeré náà wá fi ń ṣe oògùn ògbójú. Mo believe pé Elédùmarè fi Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọdé láàrin gbogbo yín torí àgbà ló jẹ́ fáwa bàbá làwa ń pè ipò àgbà làwa gbé sí Ọlọ́run mọ̀ wọ́n lọ́jọ́ látẹ̀yìn òní láti fi ṣe gbòǹgbòdílé ilẹ̀ Yorùbá fún yín. Wá ìtẹ́ wa gbárùkù tọmọ Adéyẹmọ tàbá rí pé ó bú ọba ó bú jòyè tàbá rí ibi tó ti ṣẹ̀yìn pé yín papọ̀ kó bú yín tí kò dájú káwọn àwọn gàmbàrí pa yín lọ ó ṣe bú yín yìí ọmọdé máa ń bá gbàlagbà náà ni ẹ̀bẹ̀ yìí náà ti fi ṣoògùn ògbójú ẹ mọ̀ pé ọmọ ẹkẹ náà fi ṣoògùn ògbójú lẹ́yìn náà fọmọ Adéyẹmọ Ìgbòho ṣe gbogbo yín lẹ ń ṣàdúrà kádé pẹ́ lórí ọba kírù kẹrẹ pẹ́ lọ́wọ́ kó lórí gbókótọ́ láàfin ọba ṣe bá rí wípé wàtá lé Sunday Adéyẹmọ sẹ́yìn òdì olórí kan ó ní kó tó pa ọba náà kọ́kọ́ bá òun sùn lójú ọba náà ti bá olórí sùn gbé wà tó bọ́ lórí sùn bí ọba fẹ́ ṣe tafita pé èmi náà kì í ọmọ ọba wọ́n pa ọba dànù ọba ilẹ̀ Yorùbá ọba lọ lẹ́sprẹ̀sì wọ́n pa ọba Yorùbá bá a ṣe sọ pé àbúrú tó Yorùbá o Ọlọ́run ò fi omi yẹn sínú kò fi omi ọ̀dájú sí wa lára if Yorùbá ló ní ọgbọ́n pé ká kọ́ ọmọ ní ẹ̀kọ́ kó wọn bá ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀ níta gbangba there are some way ẹ̀yin náà ṣe wá àwọn tẹ́ ẹ ṣe fún wa náà dùn wá ìtẹ̀yìn àgbàgbà wá pé bí kò tó kẹgbẹ́ differences yín sẹ́gbẹ́ kan ìwọ ọmọ Yorùbá wuya láwọn lílọ yẹn kan ni ìwọ ló máa ń sọ̀rọ̀ lórí kìíní Sunday Igboho èmi lọ́ba tó sọ pé kìíní kan mo jẹ́rìí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kò á dọ̀bálẹ̀ ni ó máa dọ̀ ẹ wo gbà tó ti da fún yín bàbá mi Ọlọ́run bá ń fọ̀run kẹ àǹtí ọ̀rẹ́ ẹ̀ bá ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó wò pé àṣẹ yìí lágbára o ó ní kọ́kọ́ yẹ ẹ̀ṣẹ̀ yẹn wò pé láti jọ́ tí wà tọ̀rẹ́ yìí ti wà ṣé ìjọ kan wà tó yẹ pé ó ṣe dáadáa fún ẹ bàbá mi tó bá ṣe dáadáa ọjọ́ kan fún ẹ ó ní dáadáa ọjọ́ kan yẹn ó lóò ní kó mú dání kó fi ṣàforíjì fún tó bá kù tó ṣe Sunday Igboho Òòṣà kò ṣe dáadáa fún ọba kankan rí nílẹ̀ Yorùbá nísìnyí kò ṣàbúrú fún yín tó bá pọ́ sọ̀rọ̀ náà ni ẹ̀yin ọba wa àṣà bàbá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ó ní àìmọ̀ ìdún tó bá máa gbé sínú tó máa gbé wọlẹ̀ àrókù sí yín nísìn ọmọdé tó bá tó pé kẹlọ pa àwọn àgbàlagbà ni tá bá gbàdú tán ṣé àwa la máa sọ history 90 kìíní kan 70 kìíní kan fúnra wa ẹ̀yin náà la máa wá bá táwọn bá gbé wa ń gbà yẹn tínú bá bí wa ń gbà yẹn kò sí ọmọ tó máa nà tí ò ní sunkún ẹ bá wa ẹ ń nà wá ni adé ń fẹsẹ̀ jọlẹ̀ bó tẹ̀ yẹ pé indirectly àbí directly ẹ̀yin lè rò pé indirectly ni wípé àwọn gàmbàrí náà nà wá ṣùgbọ́n indirectly àwa rí pé ẹ̀yin lẹ̀ ń nà wá torí wọn ní lé ọmọ kó kọjá abẹ́ ìyá ẹ̀ wọ́n nà wá ń ta wọ́n lé wá ń pa wá adẹ́pàwọ̀ ẹ̀yin bàbá wa dìde ẹ̀yin bàbá wa ẹ̀ẹ́dẹ́ dìde
náà wá kì í ṣe ilẹ̀ náà wá ilẹ̀ náà wá. We need to speak up. We need to join Semole. This is the time you guys should work together, work hand in hand. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Kẹ́ gbogbo ohun tí Bọ́lá Tinubu ń ṣe tó bá bọ́ọ̀lẹ̀ ńkọ́. What will be our fate? Yorùbá will not come. Yorùbá will ni mo ń jẹ́. If you are seeing me for the first time, YouTube channel mi lele. A thumb up. A subscribe. A notification bell in. If you have been following me, you will know I do speak the truth. And if you are seeing me for the first time, Yorùbá will not come. Yorùbá will ni mo ń jẹ́. I'm the one and only Akalole of Yorùbá land. Adawọn le Yorùbá mọ́jọ́ mọ́ lọ. Yorùbá sí òpè méjì. Abẹ́ní ọmọ ò ṣe pààrọ̀ bí ọmọ máa pààrọ̀ Abẹ́ní. Ó máa déwájú ìjọba. Ẹ̀yin bàbá wa, mo ń bọ̀ wá báyìí. Ẹ sọ fún àwọn olórí kan gúnyán kalẹ̀ fún mi. Ó máa jẹun o. Àwọn ọba yẹn wá lọ́lé o. Àmà wálé. Àmà wá báyìí. Àmà sọ̀rọ̀. Wọ́n nílé ọmọ kò kọjá bẹ́ẹ̀ yẹ. Wọ́n lè máa lé wa ń tà. Kẹ́yìn bàbá sọ pé ní rábẹ́ yín sá sí. Á ká aṣọ yín sókè àtúrí bàbá yín. Ẹ wá ṣe tó bá fẹ́ ṣe fún wa. Pé máa tá bá wà ní abẹ́ yín. Kẹ́kọ̀ọ́ kẹ́ máa wá kùn wá ní kùmọ̀. Kẹ́ máa dún lábẹ́ yín. Ó sì péjú kọ́ máa lé wa ń tà. Ká bá rábẹ́ yín sá sí lọ. Ká aṣọ yín sókè ẹ̀ ń tà yín. Máa wọnú yín. Yorùbá Wuyì lórúkọ mi.